àṣà alátàgbà kó màmá gbé 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 Àbísọ́lá ò kẹ́kù yìí o àṣà alátàgbà kó màmá gbé ikú olójijì kó màmá pa o ikú olójijì kó màmá pa ikú olójijì kó màmá pa ikú olójijì kó màmá pa aláṣàbí o tó ń ṣàdọ̀là yìí o ikú olójijì kó màmá pa. Ibrahim fẹ́ràn mi ọmọ rẹ̀ ló gbé mi débi náà o ó ní kí n wá mọ́ kí ó ní ó ní kí n wá mọ́ kí wúrà òun lónìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kìíní ọdún o on the 27th of January òkú ọdún oṣù wá ṣèyẹ ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe orí ọmọ ọlọ́jọ́ bí bó ṣe yára ló wà gbéra lòdìdé bó sọ dẹ́dẹ́ ló wà kọ̀wọ̀ kankan kọ̀wọ̀ kankan kọ̀wọ̀ kankan lé. Àbísọ́lá kẹ́ńkù àṣàbí tó ṣàdọ́là ọmọ rí gan wọn lọ́dún ní Manuel ọdún bọ́dún bàdé o. Mọdún tiẹ̀ nínú àfàrà o èkú mọdún tiẹ̀ lálàrèrè òjò lámọdún tiẹ̀ nínú àpà àṣàbí tó ń ṣàdọ́là àwọn ẹ̀gbọ́n bíi Mọ́ráyọ̀ olórí oko ọlájú wọn gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn sísá rẹ̀ wọ́n ti bá ọyọ̀ o látòrí Mọ́ráyọ̀ olórí oko tó fi dórí ọlájú wọn òun bí bá ti wọnú ọ̀la o wọ́n ní kájí ọ́ wọ́n lọ sọdún èyí náà wàá tún ṣe tẹ̀níìsì lówó lọ́mọ láìkú láìrùn tí í ṣe báyìí ọ̀rọ̀ ayé oníṣu ọgbẹ́ òní mọ̀ọ́sì. Ibrahim fẹ́ràn mi ọmọ rẹ̀ ní kíkí ó kí n ṣe ọ̀pẹ̀lẹ́ ọlọ́dún ayọ̀ ló sì mọ̀ ṣe ó láṣàbí táàrí yẹn ó lábísọ́lá táàrí yẹn ó lábí amọ́ ni wọ́n lábí amọ́ àbọ̀jà gbọ́rọ̀ àdúró tì ní lójú ogun lé kókókó lábí amọ́ wọn ajẹ́ wọn ọmọ wọn àfẹ̀rìgì jóbi rèmí mọ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ èmi rí bá lọ́dọ̀ bàbá rẹ̀ kí n tó wọ pàlọ́ bàbá ẹ̀yìn lọ. ilé ọmọ wọn lẹ́kọ̀ọ́ àkété ìlú ọlọ́gbọ́n dorí ẹja mú wọn lọ́gbọ́n dorí ẹja mú ló ń korí kí bàbá tẹ̀yìn òmùgbò ènìyàn wọn á dirú ẹ̀mú. ilé ọmọ alágbálúgbù bàbá omi kómi àtàbàtúbù bàbá odòkodò. ilé ọmọ afíjú ilé wọn àrìn gbẹ̀ndẹ́kẹ̀ àwọn ọ̀bùn wọn awọjà wọn apáṣẹ ọ̀ṣìọ̀ṣìọ̀ṣìọ̀ ọmọ kútere àṣà lóògùn òòṣà ni òòṣà mọ́mọ́ ṣe kútere nítorí òòṣà gbòbì kútere agbórí wọn máa rí de sòpó ilé ọmọ oṣù pálí àní ògùn ẹni ọwọ́ ẹ̀ bá tó ẹni kí bàbá wọn lọ tún sọ ọmọ èkó àárọ̀ mi sálẹ̀ pẹ̀lẹ́pẹ̀ lu ọgbọ́n ó sọdún èyí náà wà á tún ṣe tẹ̀mí sí i òní bá wọn fọ́ lójú òní. Àbísọ́lá kẹ́ńkù àṣàbí tó ń ṣàdọ́là níre là ń sọ̀rọ̀ àtàrí kò nídìí tiẹ̀ lábọ̀ wàá gbó bí olú gbogbo tìrìgbó wàá gbó bí olú gbogbo tìrìgbó wàá gbó bí àwọn àgbà kan bí àwọn àgbà kan tán fọmú wúsọdẹ sọ̀rùn lótùfẹ́ níjọ́sí anúlò àyùbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ẹ̀ ń bá ní òkú láṣáájú ẹ̀kú bàbá lámùnú ọ̀la lámú ẹnu lẹ́sẹ̀ fi gbè kúrò ojú ọ̀nà ọjọ́ tẹ́bi ń palẹ̀ ò ní sí nílé ọjọ́ tẹ́bi bá ń pọ̀ náà ọjọ́ tẹ́bi bá ń pọ̀ náà ọjọ́ tẹ́bi bá ń pọ̀ náà àṣàbí onírin lọ́nà ó ṣàdé èyí náà wà á tún ṣe tẹ̀mí sí
ò ní báwo fọwọ́ kankan náà kó o tó mọ bí o sùn. ní Ibrahim fẹ́ràn mi ọmọ rẹ̀ o ló ní ká mọ̀ kí ọ basic mother long life and prosperity o. bọ́bá bí ilé rẹ̀ pé ta ló kọrí ewì sínú àwò ẹ̀jẹ̀ kọ́ mọ́ iye wọn. pápá òun lè jẹ́ ìwọ ni mi ò lòdù ọba ọmọ àtẹnigi tó kórè rẹ̀. àbíbọ́lá lẹ́kẹ̀kù àṣàbí tó ṣàdọ́là àti bọ́ọ̀yọ̀ lọ́dún ọdún nínú ọdún tí ń bọ̀ abọ́ láyé abọ́ láyé abọ́ lálàáfíà.